èyí ni àwọn ìdí pàtàkì fún àwọn ọmọdé ní abẹ́rẹ́ àjẹsára. Àjọ tó ń rí sí ètò ìlera àgbáyé World Health Organization WHO ti sọ pé pàtàkì ni abẹ́rẹ́ àjẹsára pàápàá ní ìpele ìgbà tí wọ́n bá wà ní kékèké. Wọ́n ní abẹ́rẹ́ àjẹsára yóò dènà àjàkálẹ̀ àti ìtànkálẹ̀ àìsàn àti àrùn. WHO ní gbígba abẹ́rẹ́ àjẹsára máa ń dènà ikú àwọn ọmọdé tó lé ní mílíọ̀nù 3 lọ́dún lọ́wọ́ àwọn àìsàn bíi pneumonia, tuberculosis, measles. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn ìjọba iléeṣẹ́ tó ń rí sí ṣíṣe abẹ́rẹ́ àjẹsára, àwọn onímọ̀ sáyẹ́ǹsì àtàwọn elétò ìlera ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé wọ́n pèsè abẹ́rẹ́ àjẹsára tó pọ̀ jù tí kò ní mú ìpalára bá àwọn ọmọ. Orílẹ̀-èdè Nàìjíríà ni èèyàn pọ̀ sí jùlọ ní Áfíríkà tó sì ń kojú ìṣòro àwọn ìtànkálẹ̀ àìsàn fún àwọn ọmọdé èyí tó ń ṣèdènà. Dókítà Fatima Usman tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ìtọ́jú àwọn ọmọdé ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní Gombe, orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣàlàyé pé abẹ́rẹ́ àjẹsára ní Nàìjíríà máa ń wáyé ní ìpele èyí tí wọ́n máa ń gbà fáwọn láti ìgbà tí wọ́n bá ti bímọ títí di ìgbà tó fi máa pé ọmọ ọdún 9. Lára àwọn èyí tí wọ́n máa ń gbà tí wọ́n bá ti bímọ ní BCG èyí tó máa ń dáàbò bo kọfẹ́rẹ́, tuberculosis, hepatitis tó ń dáàbò bo ẹ̀dọ̀ àti abẹ́rẹ́ àjẹsára tó ń dáàbò bo àìsàn rọmọlápá rọmọlẹ́sẹ̀. Ó sọ pé ó dára láti fún àwọn ọmọdé ní abẹ́rẹ́ yìí láàárín ọjọ́ 3 tí wọ́n bá ti bímọ tán. Dókítà Fatima Usman sọ pé lẹ́yìn èyí ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gba abẹ́rẹ́ míì tí wọ́n bá ti pé ọmọ 40 ọjọ́ ní PCV èyí tó ń dáàbò bo pneumonias, polio, IPV tí òun náà ń dáàbò bo polio, pentavalent èyí tó ń dáàbò bo pertussis, tuberculosis, hepatitis, tetanus àti abẹ́rẹ́ àjẹsára HIV tó máa ń dáàbò bo pneumonia. Ní Nàìjíríà, abẹ́rẹ́ tó ń dènà àìsàn ibà ní ìjọba tí ń pèsè ṣùgbọ́n kò pọ̀ ní Nàìjíríà. Lẹ́yìn náà ni wọ́n máa ń fún àwọn ọmọdé ní abẹ́rẹ́ àjẹsára measles àti rubella nígbà tí wọ́n bá ti pé ọmọ oṣù 9. Dókítà náà tún ṣàlàyé pé ó ní àwọn abẹ́rẹ́ àjẹsára kan tí wọ́n máa ń fún àwọn ọmọdé tó ṣe pàtàkì láti dènà àwọn àìsàn bíi sickle cell. WHO ní àwọn abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn ibà bíi typhoid fever àti rotavirus èyí tó máa ń dènà èébì àti ìgbẹ́ gbuuru. Àjọ náà sọ pé àwọn abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àìsàn tó lé ní 30 tó lè mú ẹ̀mí èèyàn lọ ló wà. Bákan náà ni wọ́n fi kún pé ó ti lé ní 50 ọdún táwọn abẹ́rẹ́ àjẹsára ti wà tó ń dènà àìsàn 14 èyí tó dáàbò bo ẹ̀mí èèyàn tó lé ní mílíọ̀nù 50 ní ọwọ́ 4 ní àwọn àsìkò yìí. Abẹ́rẹ́ àjẹsára ti mú àdínkù bá ikú àwọn ọmọdé pẹ̀lú ìdá 40. Ẹ̀wẹ̀, ìjọba tí àjọ náà fi sọrí ìtàkùn àgbáyé rẹ̀ nínú oṣù keje ọdún 2025 ṣàfihàn pé àwọn ọmọdé tó lé mílíọ̀nù 14 ni wọn kò gba abẹ́rẹ́ àjẹsára káàkiri àgbáyé lọ́dún 2024. Wọ́n ní ó ṣeé ṣe kí àwọn àìsàn kan bíi measles nítorí ìtànkálẹ̀ rẹ̀ lè mú àwọn ọmọdé tó lé ní 20 mílíọ̀nù ní ìparí ọdún 2024 nítorí àwọn ọmọdé tí kò gba abẹ́rẹ́ àjẹsára wọn. WHO pẹ̀lú àjọṣepọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ti fi ọdún 2030 ṣe gbèdéke ọdún táwọn ọmọdé káàkiri àgbáyé gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára lójúnà àti rí i pé gbogbo àgbáyé wà ní ìlera tó péye. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.